Kí ló ti pókọ rẹ̀? Eniola Ajao lórúkọ ẹ̀. Eniola Ajao. Ṣé òun nìkan ló wà ní indọ́sírì? 35 years old lélẹ́yìí tí mo ti lò ní indọ́sírì. Mi ò yá fíìmù kankan rí. Ó ti yà àjàkájù. Ó tètè yà OWANBE THIEVES. Kí ló dé? Àwa ò tí yà kankan. Àwa ò rí kankan. Ẹ wo bàbá. Kí ló wá fẹ́ kí n ṣe fún ọ? Mo fẹ́ kẹ́ bá mi ṣèkọ́ fún jọ. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ìyún ní pé inú rẹ̀ ń bí ọ. Ó ń bùkà sí mi. Èmi náà máa jẹ́ kó mọ̀ pé mo ní bàbá nígbẹ̀jọ́. Ẹni rán ni níṣẹ́ là bẹ̀rù. Àìbẹ̀rù ẹni tá a jíṣẹ́ fún. Ìbọn jíṣẹ́ rẹ̀ ju bọ́ ṣe rán mi lọ. Ẹni tá a ti ìpèrí rẹ̀. Ìsínbẹ̀ o, èyí ò ní fẹ́. Ẹ ń bá dárí sápá ọmọ Eniola ìyáfá ọ̀pá. Ẹni bá dárí lọ́sọ̀kò Eniola. Jàǹbá ó ṣe. OWANBE THIEVES. Àbùṣebùṣe èyí wọjà náà. Lápẹ́ ọkọ pìs náà.